Hello, good morning. Let's talk about this product. Eléyìí tó wà lọ́wọ́ mi ni wọ́n pè ní detoxify. Bóyá jẹ̀díjẹ̀dí wà lára ẹni o, bóyá ìdọ̀tí kan wà nínú ẹni o. Àti ṣe ṣúgà là ń jẹ nílùú òyìnbó. Àwọn ará ìlú òyìnbó ṣúgà là ń jẹ inú kan. My dear, worry no more. This is detoxify. Tó nílò just one cup nínú hot water. Àwa fi hot water yẹn lẹ̀ wá mi jìgìjìgì wá fílẹ̀. A máa tọ̀nẹ̀ dáadáa. Tómi yẹn fi máa tutù díẹ̀ tá fi warm. Má mú mi gbóná, má yẹ kó mi gbóná lọ bú ẹ nínú o. Warm water ni mo pè é o. But you pour it inside the cup when the water is still hot. Not very hot, but still when the water is hot. This is it. Detoxify me. On a normal it's 30,000 naira. But because of pé mo fẹ́ ṣe sales fẹ́wọn èèyàn, so I'm selling it 25,000 naira. If you see this video, you can screenshot it and send it to me. But on a normal 5,000 naira, I pay for you. This one is Superman, 35,000 naira. But because I'm doing sales, it's 30,000 naira. Also price ẹ̀ Superman ni. Àlè ní jẹ́ bẹ́ẹ̀. Àlè méjì ni mo ní black one. Ẹlòmíì ò like nǹkan tó bá ti jó. Ó wà allergic sí nǹkan tó bá jó. But dẹ̀ ní ilé powder ni. Ìyẹn náà powder ni o. But ìyẹn wọ́n jó yẹn ní black one bẹ́ẹ̀. Eléyìí ṣe ti bó ṣe wà yìí. Superman ni. It's 30,000 naira now. Before it's 35,000 naira. But because I'm doing sales, it's 30,000 naira. Báwo ni wàá ṣe lò? One more náà ni wàá fi lò. Spoon kan ló máa bù. Wàá dà sẹ́nu. Àmú mi sí. Tó bá lò tán láàrin 1 hour tó bá ní jẹ̀díjẹ̀dí lára. This is what they call infection powder. Infection powder tó wà lọ́wọ́ mi yìí. Ẹni tẹ́ ní infection, wọ́n ní àǹtí Ṣeun, a ní infection. Má ti ẹ̀ délé. Ẹlòmíì wà ní ó lọ ṣiṣẹ́ bí ní outside. But nítorí infection yìí, ó wálé. Ìgbà tó ń lọ gate ẹ̀ lọ́wọ́ down. Àbí kó ní kó bẹ́ẹ̀ rà á. Àwọn tó bá ń bọ̀ kó bẹ́ẹ̀ mú dání. If this is infection powder, wàá bu díẹ̀ bẹ́ẹ̀ ni. Wàá wá empty container. Wàá bu díẹ̀ sí. Wàá dọ̀sọ̀ ẹ̀wẹ́ sí. Wàá mi jìgìjìgì. Wàá mu short kan lójúmọ́. So infection powder ni. Ẹ wo ọwọ́ mi yìí. Ó ní mo ń pè ní ọ̀pẹ́yìn special. Ọ̀pẹ́yìn special yìí ó dá gidi gan. Mo ní powder ẹ̀ o, but liquid ẹ̀ líle. Short kan ni wàá mu. Ní tó bá ti wà nílé, wàá kàn mú short kan ni. Ọ̀lálẹ́. Ìyẹn mi mú lálẹ́. Ìgbẹ́ tó bá máa ṣe toilet bó ṣe wà yìí. Òun ti ẹ̀ kó toilet ẹ̀ ojú bí ẹ̀kan méjì lọ. But wàá mọ̀ pé o toilet. So alẹ́ tó mọ̀ pé jẹ́ kí n mú lálẹ́. Ká tó rí 2 hours, 3 hours, wàá toilet and you'll be free. My dear, you need all these products. Ẹ má complain fún mi pé jẹ̀díjẹ̀dí ti fẹ́ pa yín nílùú òyìnbó. Mo ti go miles because of you. So please guys, patronize me. Thank you so much.